much láti sọ ju wípé tó bá ti bí yín re ẹgbẹ́ Sunday Igboho ṣé mọ̀ pé agbára tó wù ilẹ̀ ń ṣe ní Nàìjíríà agbára oríṣiríṣi lẹ̀ ń ṣe agágá ìsàlẹ̀ Èkó agbára oríṣiríṣi lẹ̀ ló mẹ́ this is Yorùbá tó bá ti bí ìyáláyà yín re ẹgbẹ́ Sunday Igboho Gani Adams àti rọwọ́ ẹ̀ àti mọ̀ pé wọ́n ló tẹ bọ́tì yẹn o Gani Adams o ò lè dọ̀jẹ̀ mo ò lè pè é mọ̀dá mo ò dẹ̀ lè pọ́ ilé because mo ń ṣẹgbẹ́ ẹ̀ èmi ò rán ẹ wọ́n fi ẹjọ́ ìyàwó dì o ò lè gbẹ́dìyẹ kí ló dé gbogbo ayé sá baálé ilé tó ti lówó ni wọ́n wá dẹni tí ò lówó mọ́ wọ́n dolówó àná ẹ̀yin dẹ̀ ń kó gbogbo àwọn fámìlì yìí ẹ̀ ń kó síbẹ̀ ẹ̀ ń ṣoríṣiríṣi ẹ̀ta Nàìjíríà ká pín ṣéǹjì ẹ̀ lé gbogbo wa lọ́wọ́ ẹ̀ta ẹkú ti gbọ́ pé ṣáínì ti gbà lọ́wọ́ yín ẹ̀ta kẹ fún wa ń ṣéǹjì ẹ̀ á fún kọ̀ọ̀kan nu wa àwọn táwa ń bí àní ìdí ẹ̀ fọ́ wọn tó wà ń lé ẹ̀ta Nàìjíríà kẹjẹ ká mọ tó kù so báwọn àwọn Fúlàní ṣe wọlé yẹn tó ń pa àwọn èèyàn wa òun ló tẹ́yìn lọ́rùn Gani Adams bọ́n ṣe ń pa wọ́n yẹn ló dáa gbogbo Èkìtì site yẹn wọ́n ròyìn bọ́n ṣe ń pa wọ́n ti gba gbogbo ilẹ̀ wọn tán kí ló dé tálàṣẹ gbé kò bá ṣe gbé fún wa àṣàfẹ́ lu ọ̀lú bòmí pàfẹ́ gbébẹ̀ kò wá sí ìtò ṣe é dúró sí mọ́ ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ará bíi ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ṣàánú wa Sunday Igboho tó tún gbà wálẹ̀ ẹ tún náà fẹ́ gbé ẹ máa ṣòfò tọmọtọmọ ni tó bá bí ìyá láyà yín rẹ̀ dánwò ìhòòhò la máa fi ṣépè fún yín ó dẹ̀ di dandan kẹ́pẹ́ yẹn ṣe kí ni kó mú yín toró lórí burúkú ni yín gbogbo àwọn ọmọ yín tó bá máa ṣe wedding báyìí bí Dangote ò sí ń bẹ̀ oríṣiríṣi ló máa wà ń bẹ̀ àwọn olówó àwọn ò lè ṣe wedding fọmọkaró olówó tó lórí burúkú ni yín ẹ̀ ń fọ àwọn ọmọ yín dọ̀rẹ́ fúnra yín ẹ wá ní pé káà máa ṣiṣẹ́ kú bí aago ṣọ́ọ̀ṣì bá ṣe àjẹ Gani Adams àti rọ́wọ́ ẹ o ajá ẹni wọ́n nìní tí ẹ̀rà bá ra Sunday Igboho wàá mọ̀ pé àwọn ìyá tí Sunday Igboho ní ó kọjá bẹ́ẹ̀ tí ẹ̀dọ̀ bá du Sunday Igboho wàá mọ̀ pé àwọn ìyá tí Sunday Igboho ní ó kọjá bẹ́ẹ̀ tó bá ti bí ìyá láyà yín rẹ̀ fọ́kàn Sunday Igboho ẹ fi ọwọ́ kan Sunday Igboho kẹ́ tó mọ bó ṣe ń lọ ẹ wá gbà pé Sunday Igboho kò déédéé pariwo ó nérò lẹ́yìn burúkú in diaspora ìlú òyìnbó ló ti support Sunday Igboho jù tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ lẹ́nìí ẹ̀yin olóṣì olórí burúkú dédé kọ́ lọ arrest ẹ̀ kí ló ṣe fún yín kí ló ṣe ó dọ́dọ̀ yín ni ṣebí Fúlàní ló ń bá fa wàhálà àbáwọn Fúlàní kọ́ ló ń bá fa wàhálà ẹ̀yin jẹ́ ìran Fúlàní ni àbí Fúlàní ṣe ń gùn agáragàrà ó tẹ́ yín lọ́rùn ẹ̀yin olóṣì olórí burúkú gbogbo tó ń da ìlú yẹn rú náà Yorùbá ni gbogbo tó mú ìlú yẹn tí ò tó Yorùbá ni kí ló dé tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ gbogbo ẹ̀ ló bá wa lára mu tábà tí ṣọ̀tẹ̀ ara wa ká bàtà yí ara wa jẹ́ ká sọ̀sọ́kúsọ ń pa yí ara wa àti ìní sọ̀rọ̀ àti ìní mọ̀ kó dáa a máa bá yí ara wa jẹ́ ní kọ̀ọ̀kan kí ló dé tí yíbo bá sọ pé kẹ̀dúkọ̀ di tó bá sọ pé di ìmọ̀ ó ti tán ni táwùsá bá sọ pé sàlámù àlékù àkọ́yé Haúsá ó ti tán ni àwọn tí Yorùbá bá sọ̀rọ̀ báwọn pé òwe lò ṣe olórí ibú ara ilé ẹ̀ ń bẹ́ẹ̀ wí kí náà ṣe pé ọ̀tẹ̀ fún yín ni wọ́n tẹ́pẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú fún yín ni wọ́n ní kẹ́ ṣọ̀tẹ̀kú ni ẹ̀yin Yorùbá ẹ̀dẹ̀ jókòó kẹ́rọ rí ẹ̀yin náà lẹ́wà lẹ́yìn ọmọ Yíbò bá ríra wọn máa fara wọn lọ́wọ́ sókè ni táwùsá bá ríra wọn Sàngódé àlà wọn máa fara wọn sókè ni àmọ́ tó bá jẹ́ Yorùbá ọmọ yẹ́ ẹ̀ ni iye ẹ̀ṣẹ̀ mi rí ń gbà kan ọmọ òṣìwò gbà olódówó ìgbà wo ló di bẹ́ẹ̀ kí ló dé o ti rí Sunday Igboho ni o fẹ́ bá tiẹ̀ jẹ́ toró wà active ìwọ kẹ̀dẹ̀rẹ́ ẹ̀hùn rárá ọ̀nà Kakanfò fàájì nìyẹn fàájì ni wọ́n ń ṣe kiri kẹ̀dẹ́ bì kọ́ kẹ̀dẹ́ wájú Wasiu Ayinde kẹgbẹ́ mílíọ̀nù jáde kẹ́ẹ̀nà ntẹ́yìn mọ̀ ṣe nìyẹn kẹ́ ọ̀ press àmọ́ tó bá dọ́dọ̀ yí pé ẹjọ́ sáà àti ìjẹun ẹ̀ lè fún wọn lówó
oppressor ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí yín Ààrẹ Ọ̀nà Kakanfò fàájì ẹ ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò fàájì nìyí tó jẹ́ bá jí Ààrẹ Ọ̀nà Kakanfò wà láìtàláì Sunday gan máa bọ̀ lẹ́yìn yín ni wọ́n fi ń jo ìyàwó díẹ̀ lè gbẹ́dìyẹ ẹ̀yin ìka dédé àwọn ọba olórí burúkú wọn gbẹ́rù kẹrọ olórí burúkú wọ́n gbé adé express wọn náà wọ́n jọba ìlàjì yóò lè ṣépè ìlàjì yóò lè súre gbogbo àwọn òrìṣàlú wọ́n ti kọ̀yìn sí gbogbo yín pátápátá torí ìjẹkújẹ tẹ́ ti jẹ ẹ ti jẹ dòdò ẹ lè so dòdò bá mi Síkírù Ìjẹ̀bú Òde Àwùjalẹ̀ tó á lè bàbá respect àwọn ọba gidi nìyẹn kò dàbí àwọn ọba olórí burúkú gbogbo yín tẹkúra yín jọtẹ náà bá ní àwọn ọba òṣì àwọn ọba ìkà àwọn ọba játijàti láyé àtijọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọba náà ń kọ̀rọ̀ lọ ọ̀dọ̀ ọba náà máa kó ọ̀rọ̀ lọ pé àwọn ọba máa bá wa yanjú ẹ̀ àmọ́ nísìnyí àwọn ọba wa ti jẹ dòdò wọn lè so dòdò ìjẹkújẹ ti báyé wọn jẹ́ ìjẹkújẹ ti báyé wọn jẹ́ ìgbà tó aráàlú kan ti ń báyàwó ọba sùn bá téńté aráàlú ti ń bà ń téńté lórí ìyàwó ọba láyé àtijọ́ wọn bí ìyàwó ọba kan re kó jáde nínú ilé ọba kó lè rẹ́ni fẹ́hùn wọn láíláí wọn náà yóò gbọdọ̀ sàbálẹ̀ ń tọ́ bábá sàbálẹ̀ ayé àtijọ́ nìyẹn kì í ṣayé ìsìn mọ́ kódà wọ́n fẹ́ ojú wọ́n fẹ́ kí ní èsílẹ̀ wọ́n á gbà dáadáa tó rọ́ba tó jẹ́ òṣọba gidi ọba tó jọpọ̀ ẹ̀ kò ń ṣe ọba gidi ọba játijàti ni ọba tí ò lè wúre tí ò lè sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ òun lọ ọba tán jẹ so definitely wọn ò lè pàṣẹ láyé àtijọ́ tọ́ba bá sọ̀rọ̀ báyìí rúmọ́ bayàn ni pé ta ló jẹ́ wojú ọba wọn ní kàkà kí ọba tó gbé ibo ló ti fẹ́ fún àmọ́ lọ́wọ́lọ́wọ́ yìí kò síbi tí wọ́n ti lè fún anything gbogbo àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò gbogbo wọn ń kú pìpìpì wọn kàn ń kú ṣeré ni wọ́n ń kú ṣeré ní gbogbo ẹni tó bá fílẹ̀ ń sìn báyìí ní ẹ̀sọ̀ dáadáa because ó lè di lọ́la kó má gbóhùn ẹ̀ mọ́ wọ́n ń kú ṣeré ní kí ló dé ikú yóò dé strike kankan ní kó má bá mi pa yín kankan dànù ẹ̀yin olòṣì olórí burúkú dédé ẹ̀yin ìkà àwa wípé ẹ̀nà fẹ́ gbé Sunday Igboho tó bá bí ìyá láyà yín rẹ̀ fẹ́ ọkọ̀ Sunday Igboho ẹ̀yin òdìdẹ̀ yẹn mú àwa náà ti bí mú tó bá bí yín rẹ̀ kẹ́ wá sí diaspora kẹ́ni fẹ́ ṣe ìrànkan báyìí a máa jáde tó ti yín ni ìgbà ilé bá tó mọ̀ nǹkan tá à ń sọ inú ń bí wa because we are not happy iṣẹ́ tá à ń ṣe ń bí báyìí ọmọ ọ̀dọ̀ ni wá kélébé ni wá bá a ṣe àjẹ tírú nǹkan báyìí bá wà ní Nàìjíríà àìmọ̀ èèyàn tó máa ṣe tó máa jẹ ẹ lọ mú ẹnìkan from nowhere ẹni ẹ fi jọba àlù do you know the gravity of ọba do you know what they call ọba ṣé mọ̀ nǹkan tó ń pè lọ́ba ṣé mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ọba láyé àtijọ́ gbogbo ọba wa dọba àranù gbogbo ọba di játijàti ojú òṣìná fi ń wọ ẹ̀yìn ọba ò lè pàṣẹ ọba ò lè dẹ́rù bà mí Nàìjíríà kí ni kò fẹ́ dẹ́rù bà mí mo rántí ọjọ́ kan years back ó ti pẹ́ gan ní kékeré mo lọ sí ìṣẹ́rí odò ní ìmọ̀ pé omi wà nílùú yẹn àwa sọ ọdá pé ká ṣe é lọ ká lọ wo bẹ̀ lọ́ba yẹn náà ń gbẹ́sẹ̀ lé mi wọ́n bẹ̀bẹ̀ fún ọba yẹn jọ ẹ̀kọ́ tó fi mí lẹ́yìn tó náà máa fẹ́ mi ó bẹ̀bẹ̀ ni pé ìjọ kìíní kan aláyé àtijọ́ nìyẹn not now ayé sì tọ́wọ́ bábá bá sọ̀rọ̀ ẹ̀ máa gbé ayé àwèrè ní kí lẹ fẹ́ ṣe láwọn ẹ̀ lóògùn ẹ̀ ní ìkankan náà ẹ lóògùn gan kẹ́ fi wòrán àti yín wò náà kẹ́ tó máa sọ pé ẹ̀ ń wo tèèyàn kan ẹ̀yin olòṣì tó bá bí ire ẹ̀fọ́ ọkọ̀ Sunday Igboho ìgbà yẹn lè máa mọ̀ pé Sunday léèyàn lẹ́yìn ẹ mọ̀ pé Sunday dúró digbidigbi ó léèyàn lẹ́yìn ẹ fi ọwọ́ kàn ẹ gbà ẹ tí ò bá ríra aṣọ tó bá bí ire kẹ́ wá síbí aṣọ fún yín pa àwọn ò lẹ́nu ní Nàìjíríà bọ́ta lẹ́nu bí ó dìgbà náà nà ẹ̀yin olòṣì olórí burúkú ẹ̀yin àgbàyà dédé yìí ẹ̀yin àgbà játijàti àgbà òṣì àgbà rádaràdá àgbà tí ò tó lù ú ẹ̀ta Nàìjíríà kẹ́ tó ṣe jẹ́ kẹ́ fọ́ọ̀n tó wà ń bẹ̀ kọ́ máa ná ká mọ̀ pé ti tà á ẹ tà á kúrò ẹ tà á ẹ kú ti fi yáwó tán kò sí lọ síwájú fún anybody bọ́mọdé lọ sí school bó graduate kò lè ríṣẹ́ àmọ́ ò lè ríṣẹ́ bàbá kan ló sọ nínú status kan mo wò ó ní ìyá ẹ̀ sọ fún pé tó bá kàwé kí ló máa ṣe ó ní ìwé òní mí ni ó ní kí ni ìwé ṣe àwọn tó ń kàwé kí wọ́n fi ṣe ayé àtijọ́ ni pé ọmọ mi graduate kò sí nǹkan tó ń jẹ́ ọmọ mi graduate mọ́ nsìn
ọmọ mi lọ lóyìnbó ló wà nsìn bẹ́ẹ̀ ni tó bá graduate kí ló fẹ́ fi kà gbogbo àwọn ministers ọmọ wọn àti kékeré náà ti mọ ọmọ wọn sínú ilé Musiliu Ọba ní kòrò ní ọmọ ẹ̀ wà ní house àwa ń jẹjẹ rí Ọlọ́run máa bà ti gbogbo yín jẹ́ ni Ọlọ́run máa bà ti ilé àtọ̀nà yín jẹ́ ni ẹ sọ àwọn ọmọkùnrin dìdàkudà bọ́ọ̀mù bí kò mu sírọ́ọ̀mù wọn ò lè sùn gbogbo wọn di jọ̀ǹkì àti tó wà òkè wọn di jọ̀ǹkì kalẹ̀ sílé kò síṣẹ́ kò sí nǹkan kan Sunday Igboho tó tún bọ́ta tó tún fẹ́ máa help wa ẹ tún ní kó fò condition Ọlọ́run máa bà ti yín jẹ́ ni Ọlọ́run máa bà ti yín jẹ́ ni ẹni bá fọ́kọ̀ Sunday Igboho àríjà ayé àríjà ẹlẹ́yẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ tán wò ẹ má rò pé Sowore tẹ́ fi ṣòṣìrì Sowore tẹ́ ń ṣe bó ṣe wù yín lẹ́ máa pè é ẹ̀dọ́ ti Sunday Igboho kí ni Sunday Igboho ṣe fún yín kí ló ṣe fún yín ṣebí Fúlàní ló ń bá jà kò bá yín jà àbọ́sọ fún yín kẹfì ń ṣe mínísítà ni àbọ́sọ fún yín kẹ dádé léhùn lórí ni a ti gbà pé adé kiri lẹ̀ ń dé kiri adé tẹ yàn fún ara yín ni Ifẹ̀ Èkó àpò Bọ́lá Tinubu ló wà á mọ̀ adé ti fílẹ̀ fún kó máa tó lọ àmọ́ èsì tí Rilwan ṣe léni what goes around will surely comes around kí ló ti ń jẹ́ Saheed Elegushi Gbọ́láhàn Hakeem ẹ lọ kọ déètì nílẹ̀ ẹ̀sìn ti yín á le jù ẹ̀sìn yín á ṣe kí ni ẹ wò gbà tí Rilwan ti jọba tó ti mọ́ bá jẹ ẹ wò gbà tó wá ṣẹ̀sìn what goes around will surely comes around ẹ kọ déètì nílẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tọ́lọ́run bá ṣeré àná ṣe bí àsìkò tọ́lọ́run máa bá wọn wí òtítọ́ àwọn ọmọ Joshua lásánlàsàn no discipline Rilwan àwọn ọmọ kéékèèké no bá Rilwan wí ọjọ́ náà ń bọ̀ lọ́lọ́run wa wí ṣe bá ti ṣe ń tóhun Ifá Kírun Àjàsà ẹ ti filẹ̀ ẹ ti yẹ sẹ́gbẹ̀ẹ́ Bísóyè káre ọmọ kan gbọ́pàdá ní ìwọ lọ́ba wá Bísóyè lọ́ba wá àgbà pé Bísóyè ni ibi tẹ́tí mọ̀ páyé yín ti bàjẹ́ wọ́n gbé odindi ọ̀pá àṣẹ ìsàlẹ̀ Èkó tó fi gbé travel ẹ rí nǹkan kan ṣe sí ọba ń pàṣẹ without ọ̀pá ṣe ti rí páyé yín ti bàjẹ́ ṣe ti rí pé tí yín ti tán àwa wí tó wá sí jọ́gà wá ń jójú ẹ̀sìn ó ń jójú ẹ̀sìn ẹ̀yin ọmọ ẹjẹ́ bá sọ̀rọ̀ kó ṣígbáwò ẹ̀yin ọba játi jàti ọba rédèrèdè ọba jàti àwọn olòṣì dédé àwa wí tó ẹni tí ẹ bá Sunday Igboho fà Ọlọ́run máa bá ti yín jẹ́ ni Sunday tó tún fẹ́ tẹ̀sà fẹ́ gbà wá ẹ̀tún náà fẹ́ bá tiẹ̀ jẹ́ Ọlọ́run máa bá ti yín jẹ́ tọmọtọmọ ni ẹ̀yin olùṣe olórí burúkú yìí a ti sọ fún yín ẹ̀yẹ di Nàìjíríà mú àwa náà ti bí mú wọ́n bá bí yín re ẹ máa bọ̀ ìgbà yẹn lọ́mọ tó wá mọ̀ pé wèrè ni o ọmọ burúkú ni o ìgbà yẹn lọ́mọ tó mọ̀ bí mo ṣe jẹ́ ń bì ẹ̀dọ̀ wò tẹ́ bá tó ẹ máa bọ̀ kẹ́ wá gba treatment níbi láti máa dóde ìrìn a máa disgrace yín kọ̀ọ̀kan ni ìgbà yẹn lọ́mọ tó ṣe nǹkan tó tọ́ tó yẹ tẹ́yìn kan bá fẹ́ wá sílùú òyìnbó táyà yín bá ń já ẹ̀ mọ̀ wípé ó yẹ kẹ́ ṣẹ̀tọ́ fún àwọn tó wà Nàìjíríà kí ló dé gbogbo obìnrin daṣẹ́wó ìyàwó ló ń tú ló mọ́wọ́ fọ́kọ jẹun tọkọ bá ń lọ patí ìyá yìí ṣe mo rí ṣéǹjì ń bẹ̀ yẹn is that a life? Oh, come on. I don't know ọ̀rọ̀ ìlú yẹn sùn ni anyway mo ti sọ nǹkan tí mo fẹ́ sọ tán bá bí yẹn rè ẹ lọ bá Sunday Igboho Gani Adams àwa ń bí o tán bá bí ẹrẹ yálà ìyá ẹ ni mo wí torọ bá kínní ni ẹ ẹran ààrẹ ọ̀nà fàájì ó ń ṣe ààrẹ ọ̀nà kakanfò tó bá jí ààrẹ ọ̀nà kakanfò ni gbogbo tọmọ yẹn ṣe pátápátá ló máa support gbogbo ẹ ló máa support ẹ̀yin olóṣì olórí burúkú dèdè ẹ̀yin ìkà yìí kí ló dé come on anyway I said it all mo ti fẹ́ sọ mo sọ yẹn ẹ máa tó I'm not a blogger but ọjọ́ náà ń bọ̀ lọ́lọ́run wí ìgbà yẹn lè máa tó mọ̀ wípé ìhòòhò la máa gbà ṣépè fún yín àti ìbọ̀rọ̀ alẹ̀ ń hòòhò fún yín ẹ rántí ayé Babangida ńgbà ayé ọ̀rọ̀ Ọ̀gbẹ́kọ̀yà tọ́gbẹ́kọ̀yà sì dá ní Ọ̀gbẹ́kọ̀yà ọ̀dà mọ́ ń sìn ó la máa padà sọ̀rọ̀ yìí ẹ̀yin olóṣì olórí burúkú dédé bye bye ẹ ṣé ẹ̀yin èèyàn mi ó dà ọmọ.